Àwọn onídàájọ́ orí kẹfà láti ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ 40. Àwọn ọmọ Ísírẹ́lì sì ṣe búburú lójú Olúwa, Olúwa sì fi wọ́n lé Mídíánì lọ́wọ́ ní ọdún 7. Ọwọ́ Mídíánì sì le sí Ísírẹ́lì, àti nítorí Mídíánì àwọn ọmọ Ísírẹ́lì wa ihò wọn nì fún ara wọn tí ó wà nínú òkè àti nínú ọ̀gbun àti ní ibi agbára wọn nì. Ó sì ṣe bí Ísírẹ́lì bá gbin irúgbìn, àwọn Mídíánì á sì gòkè wá, àti àwọn Amálẹ́kì àti àwọn ọmọ ìhà ìlà oòrùn wọ́n sì gòkè tọ̀ wọ́n wá. Wọ́n sì dó tì wọ́n, wọ́n sì run èso ilẹ̀ náà títí ìwọ́ ò fi dé Gásà. Wọn kì í sì fi oúnjẹ sílẹ̀ ní Ísírẹ́lì, tàbí àgùntàn tàbí akọ màálù tàbí kẹ́tẹ́kẹ́tẹ́. Nítorí tí wọ́n gòkè wá ti àwọn ti ohun ọ̀sìn wọn àti àgọ́ wọn, wọ́n sì wá bí eéṣú lí ọ̀pọ̀lọpọ̀. Àwọn àti àwọn ìbákasíẹ̀ wọn jẹ́ àìníye, wọ́n sì wọ inú ilẹ̀ náà láti jẹrun. Ojú sì pọ́n Ísírẹ́lì gidigidi nítorí àwọn Mídíánì. Àwọn ọmọ Ísírẹ́lì sì kígbe pé Olúwa. Ó sì ṣe nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì kígbe pé Olúwa nítorí àwọn Mídíánì, Olúwa sì rán wòlíì kan sí àwọn ọmọ Ísírẹ́lì, ẹni tí ó wí fún wọn pé, báyìí l'Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí, èmi mú yín gòkè tí Íjíbítì wá, mo sì mú yín jáde kúrò ní oko ẹrú. Èmi sì gbà yín lé ọwọ́ àwọn ará Íjíbítì àti lé ọwọ́ gbogbo àwọn tí ń pọ́n yín lójú. Mo sì lé wọn kúrò níwájú yín, mo sì fi ilẹ̀ wọn fún yín. Mo sì wí fún yín pé, èmi lé Olúwa Ọlọ́run yín. Ẹ má ṣe bẹ̀rù òrìṣà àwọn Ámórì, ilẹ̀ ẹni tí ẹ̀yin gbé, ṣùgbọ́n ẹ̀yin kò gba ohùn mi gbọ́. Áńgẹ́lì Olúwa kan sì wá, ó sì jókòó lábẹ́ igi óákù kan tí ó wà ní Ófrà, tí í ṣe ti Joaṣi ọmọ Abiesri. Gídéónì ọmọ rẹ̀ sì ń pàká níbi ìfọ́ntí láti fi pamọ́ kúrò lójú àwọn Mídíánì. Áńgẹ́lì Olúwa náà sì farahàn, ó sì wí fún un pé, Olúwa wà pẹ̀lú rẹ, ìwọ ọkùnrin alágbára. Gídéónì sì wí fún un pé, yé Olúwa mi, ìbá ṣe pé Olúwa wà pẹ̀lú wa, ǹjẹ́ èéṣe tí gbogbo èyí fi bá wa? Níbo ni gbogbo iṣẹ́ ìyanu rẹ̀ tí àwọn bàbá wa ti sọ fún wa gbé wà, wípé Olúwa kò há mú wa gòkè láti Íjíbítì wá? Ṣùgbọ́n nísinsìnyí Olúwa ti kọ̀ wá sílẹ̀, ó sì ti fi wá lé Mídíánì lọ́wọ́. Olúwa sì wò ó sì wí pé, lọ nínú agbára rẹ yìí, kí ìwọ kí ó sì gba Ísírẹ́lì là kúrò lọ́wọ́ Mídíánì. Èmi kọ́ ha rán ọ bí? Ó sì wí fún un pé, yé Olúwa mi, ọ̀nà wo li èmi ò fi gba Ísírẹ́lì là? Kíyèsí, tálákà ní ìdílé mi Mánásè, èmi ló sì jẹ́ ẹni ìkẹyìn ní ilé bàbá mi. Olúwa sì wí fún un pé, nítòótọ́ èmi ò wà pẹ̀lú rẹ, ìwọ ó sì kọlù àwọn Mídíánì bí ọkùnrin kan. Òun sì wí fún un pé, bí ó bá ṣe pé mo rí oore ọ̀fẹ́ gbà lé ojú rẹ, ǹjẹ́ fi àmì kan hàn mí pé ìwọ bá mi sọ̀rọ̀. Má ṣe lọ kúrò níhìn, èmi bẹ̀ ọ́, títí èmi ò fi tọ̀ ọ́ wá, tí èmi ò sì fi mú ọrẹ mi fún ọ wá, àti tí èmi ò sì fi gbé e kalẹ̀ níwájú rẹ. Ó sì wí pé, èmi ò dúró títí ìwọ ò sì fi padà wá. Gídéónì sì wọ inú ilé lọ, ó sì pèsè ọmọ ewúrẹ́ kan àti àkàrà aláìwú ti ìyẹ̀fun òṣùwọ̀n éfà kan. Ẹran náà ni ó fi sínú agbọ̀n omi rẹ̀ ó sì fi sínú ìkòkò, ó sì gbé e jáde tọ̀ ọ́ wá lábẹ́ igi óákù kan, ó sì gbé e síwájú rẹ̀. Áńgẹ́lì Ọlọ́run náà sì wí fún un pé, mú ẹran náà àti àkàrà aláìwú náà, kí o sì fi wọ́n lé orí òkúta yìí, kí o sì dá omi ẹran náà sílẹ̀. Òun sì ṣe bẹ́ẹ̀. Nígbà náà ni áńgẹ́lì náà ọ̀pá tí ó wà lé ọwọ́ rẹ̀, ó sì fi orí rẹ̀ kan ẹran náà àti àkàrà aláìwú náà. Iná sì là láti inú òkúta náà jáde, ó sì jó ẹran náà àti àkàrà aláìwú. Áńgẹ́lì Olúwa náà sì lọ kúrò níwájú rẹ̀. Gídéónì sì rí pé áńgẹ́lì Olúwa ni. Gídéónì sì wí pé, mo gbé Olúwa Ọlọ́run, nítorí tí èmi rí áńgẹ́lì Olúwa lé ojúkojú. Olúwa sì wí fún un pé, àlàáfíà fún ọ, má ṣe bẹ̀rù, ìwọ kì yóò kú. Nígbà náà ni Gídéónì mọ pẹpẹ kan níbẹ̀ fún Olúwa, ó sì pe orúkọ rẹ̀ ní Jehova Sálómù. Ó wà ní Ófrà ti àwọn Abiesri síbẹ̀ títí di òní. Ó sì ṣe ní òru ọjọ́ kan, bí Olúwa wí fún un pé, mú akọ màálù bàbá rẹ, àní akọ màálù kejì ọlọ́dún 7, kí o sì wó pẹpẹ Báálì
ti bàbá rẹ lulẹ̀ kí o sì bẹ́ igi òrìṣà tí ó wà lẹ́bàá rẹ̀ lulẹ̀ kí o sì mọ pẹpẹ kan fún Olúwa Ọlọ́run rẹ lórí ibi agbára yìí bí ó ti yẹ kí o sì mú akọ màálù kejì kí o sì fi igi òrìṣà tí ìwọ bẹ́ lulẹ̀ rú ẹbọ sísun. Nígbà náà ni Gídíónì mú ọkùnrin 10 nínú àwọn ìránṣẹ́ rẹ̀ ó sì ṣe bí Olúwa ti sọ fún un. Ó sì ṣe nítorí kó bẹ̀rù ilé bàbá rẹ̀ àti àwọn ọkùnrin ìlú náà tó bẹ́ẹ̀ tí kò fi lè ṣe é lé ọ̀sán tí ó sì fi ṣe é lé òru. Nígbà tí àwọn ọkùnrin ìlú náà sì dìde ní kùtùkùtù sì wò ó, a ti wó pẹpẹ Báálì lulẹ̀, a sì bẹ́ igi òrìṣà lulẹ̀ tí ó wà lẹ́bàá rẹ̀, a sì ti pa akọ màálù kejì rúbọ lórí pẹpẹ tí a mọ. Wọ́n sì sọ fún ara wọn pé ta ni ó ṣe nǹkan yìí? Nígbà tí wọ́n tọsẹ̀ tí wọ́n sì béèrè, wọ́n sì wí pé Gídíónì ọmọ Jóásì ni ó ṣe nǹkan yìí. Nígbà náà ni àwọn ọkùnrin ìlú náà wí fún Jóásì pé mú ọmọ rẹ jáde wá kí ó lè kú, nítorí pé ó wó pẹpẹ Báálì lulẹ̀ àti nítorí tí ó bẹ́ igi òrìṣà tí ó wà lẹ́bàá rẹ̀ lulẹ̀. Jóásì sì wí fún gbogbo àwọn tí ó dúró tì í pé ẹ̀yin ò gbèjà Báálì bí? Tàbí ẹ̀yin ò gbà á là bí? Ẹni tí ó bá ń gbèjà rẹ̀, ẹ jẹ́ kí a lu olúwa rẹ̀ pa ní kùtùkùtù òwúrọ̀ yìí. Bí òun bá ṣe Ọlọ́run, ẹ jẹ́ kí ó gbèjà ara rẹ̀, nítorí tí ẹnìkan ó pẹpẹ rẹ̀ lulẹ̀. Nítorí náà ní ọjọ́ náà ó pe orúkọ rẹ̀ ní Jerubbaali wípé jẹ́ kí Báálì kí ó bá jà, nítorí tí ó pẹpẹ rẹ̀ lulẹ̀. Nígbà náà ni gbogbo àwọn Mídíánì àti àwọn Amálẹ́kì àti àwọn ọmọ ìhà ìlà oòrùn kó ara wọn jọ pọ̀, wọ́n ré kọjá wọ́n sì dó lé àfonífojì Jesreeli. Ṣùgbọ́n ẹ̀mí Olúwa bà lé Gídíónì, òun sì fún ìpè. Abieseri sì kójọ sẹ́yìn rẹ̀, òun sì rán oníṣẹ́ sí gbogbo Manase, àwọn sì kójọ sẹ́yìn rẹ̀ pẹ̀lú. Ó sì rán oníṣẹ́ sí Aseri àti sí Sebuluni àti sí Naftali, wọ́n sì gòkè wá láti pàdé wọn. Gídíónì sì wí fún Ọlọ́run pé bí ìwọ ò bá ti ọwọ́ mi gba Ísírẹ́lì là bí ìwọ ti wí, kíyèsí èmi ò fi irun àgùntàn lé ilẹ̀ pàkà. Bí ó bá ṣe pé ìrìsẹ̀ tara kìkì irun nìkan tí gbogbo ilẹ̀ sì gbẹ, nígbà náà lé èmi ò mọ̀ pé ìwọ ò ti ọwọ́ mi gba Ísírẹ́lì là gẹ́gẹ́ bí ìwọ ti wí. Bẹ́ẹ̀ ni ó sì rí, nítorí tí òun dìde ní kùtùkùtù ijọ́ kejì, ó sì fọ́n irun àgùntàn náà, ó sì fọ́n ìrì náà kúrò lára rẹ̀, ọpọ́n kan sì kún fún omi. Gídíónì sì wí fún Ọlọ́run pé má ṣe jẹ́ kí ìbínú rẹ kí ó ru sí mi. Èmi ò sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo yìí, èmi bẹ̀ ọ́, jẹ́ kí èmi kí ó fi irun náà ṣe ìdánwò lẹ́ẹ̀kan yìí. Jẹ́ kí irun àgùntàn nìkan kí ó gbẹ, ṣùgbọ́n kí ìrì kí ó wà lórí gbogbo ilẹ̀. Ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ lé òru náà, nítorí tí irun àgùntàn náà gbẹ, ìrì sì wà lórí gbogbo ilẹ̀ náà.